The Bluetooth device is connected successfully. You're welcome. Come what I did.
Good evening, everyone. You're welcome. Good evening, everyone. Ẹ káàbọ̀ sórí ètò. Òtítọ́ ni kájẹ́. Káàbọ̀ ṣàbọ̀ sí i. Òtítọ́ ni kájẹ́. Káàbọ̀ ṣàbọ̀ sí i. Ẹnikẹ́ni bá ṣàbọ̀ sí i, báyìí dá nílò jẹjẹ. Ẹnikẹ́ni bá ṣàbọ̀ sí i, tí bá ṣì ta nílò. Love you too. Thank you. Òde ayọ̀ bàbá mi. Gbére o. Suraju Afolabi, Praise Dean Oduyemi, Faith Adeyemi Rogers, aside to us from this device, thank you for joining me. Òtítọ́ ni kájẹ́. Kama ṣàbòsí. Ẹnikẹ́ni bá ṣàbọ̀ sí i, Tí fáṣítà nílò jẹjẹ. Ẹnikẹ́ni bá ṣàbọ̀ sí i, Tí fáṣítà nílò jẹjẹ. Òtítọ́ ní ká ṣe, ká má ṣàbòsí. ọmọ tá a lè ṣe tá a kálí tù. Ọba àtúlà ọmọ lọkọ nílé iṣẹ́ rí. Ọmọ káfọ pa wà káfàjọ. Káfọ gédégédé ọwà kọ nílé iṣẹ́ rí. Thank you, Omotayo. God bless you. Bàbá rẹ̀ ọmọ lọ́rẹ̀ fún mọ́jọ. Ọmọ gbogbo ọmọ. Ó rẹ̀ títí ó rẹ̀ dọ́tà. Òde ayọ̀. Òtítọ́ ni ká ṣe. Kama ṣàbòsí. Òtítọ́ ni ká ṣe. Ká má ṣàbòsí. Ẹnikẹ́ni bá ṣàbòsí. Tí fáṣítà nílò jẹjẹ. Ẹnikẹ́ni bá ṣàbòsí. Tí fáṣítà nílò jẹjẹ. Òtítọ́ ni ká ṣe. Kama ṣàbòsí. Bí a bá kúrò irọ́ ajá. Bàbá kúrò irọ́ ajá. Ọmọ tàdé ṣe bàbá kúrò irọ́ ajá. Bàbá kúrò irọ́ ajá. Ká má ṣàbòsí. Ọmọ ayé ká má ṣàbòsí òkè ara ọjà ọjọ́ kẹyìn. Bàbá kúrò irọ́ ajá. Ẹ̀gbọ́n ẹ̀ka sọ sẹ́kúrọ̀lẹ́. Grace Friday God aside you from this device here. God bless you. A ó sì yẹ ṣe yẹn. Ọlọ́run ló rán wa ní iṣẹ́ sí gbogbo ayé. Màá sì jẹ́ṣẹ́ yẹn Fẹ́fẹ́ kọ̀. Bí ẹ bá fòrè tí ẹ mọ̀ ṣe wá. Ọlọ́run á san lẹ́san. Bẹ́ẹ̀ bá tún fi ìgbà tí ẹ mọ̀ ṣe wá. Ọlọ́run á san lẹ́san. God bless you, Rẹ̀mílẹ́kún. Love you too, baby. Ẹ̀gbọ́n mi látọ̀sọ̀sà, side user. Mò ń dúpẹ́, Ọlọ́run ọba, mò ń dúpẹ́. Ẹ kúrọ̀lẹ́, ẹ káàbọ̀, ẹ kú déédéé wòye, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta níbikíbi yóò kẹ̀tì wọn gbọ́ mi. Èmi ọtí yín náà ni èmi ọmọ yín, èmi àbúrò yín, Olúwatóyìn Ọbátọ́lá Darlington tí gbogbo wa mọ̀ sí Ewùsì ọmọbabìnrin Ọmọ́tádé ṣe fún Ṣayọ̀ Ọbátọ́lá olúgbàkulé kejì láti ìṣẹ̀rí ọlọ́fin. Lórí ètò wa ètò yín ètò ti gbogbo wa náà pátápátá ni láti Òtùfẹ̀ lọ́hùn ló ti wá. ìṣẹ̀rí ọlọ́fin nílé fún gbogbo Àwórì pátápátá ní tilé toko láti ní ìrìn àjò. Ẹ jẹ́ ká fara mọ́ra ọ̀rẹ́ ò fẹ́ràn. Ẹ jẹ́ ká fara
ni bàbá mi pàǹtí ọ̀lẹ́. paru ni mo mọ̀ lórí bẹ̀. bí kò bá pọ̀ àdìtì ẹ jẹ́ ká fara wa mọ́ra. ẹ̀yin ọmọ Àwórì lápapọ̀ ẹ jẹ́ ká bá a sọ̀rọ̀ sí ti. ìjà ọlọ́lá orúkọ ló sọ ní. bẹ́ẹ̀ni. ọjọ́ kan ṣoṣo nìyọ̀hún ti mọ́. òun ní bá a lágbára ọdẹ tó fi fìlà pẹ́rín. ọjọ́ kan ṣoṣo nìyọ̀hún ti mọ́. òun ní bá a lágbára ọdẹ tó fi fìlà pẹ́rín. nítorí pé tó bá ẹ gbèrò sọ́kọ̀ ẹ̀ pọkàn sóró kí ọkọ̀ ṣáàtì má ṣòfìfò ẹ̀mí sí náà ní apá kejìlá nìyí. ká ṣe ra wa lọ́kàn ṣoṣo. ìwọ jù mí èmi ò jù ẹ́. jésè akínógun ẹ káàbọ̀ sórí ètò. Èdùmàrè kó mú wa. adélé ìlérí. ká gba ọmọra ẹ̀ lágbà. kọ́mọdé mọ́ra ẹ̀ lọ́mọdé. kẹgbọ́n ọmọ ẹ̀gbọ́n ẹ̀ lẹ́gbọ́. àbúrò mọ́ra ẹ̀ làbúrò. ẹ jẹ́ ká fara. fara ọ̀rẹ́ ò fẹ́ràn ẹ jẹ́ ká fara wa mọ́ra. pàǹtí ò lè nìkan kó pé. tí kò bá pọ̀ àdìsí ẹ jẹ́ ká fara mọ́ra. bẹ́ẹ̀ ni bàbá mi. ọmọ ìjọ níyà. gbèrè. ọ̀dọ̀ kan. abẹ́ òrí. ẹ̀gbọ́n mi ò ní dépò ọ̀la. kàkà dépò ọ̀la bá gbé fara ta. àbúrò mi ò ní dépò ọ̀la. Rahim Jùmọ̀kẹ́ Dọlápọ̀ ẹ káàbọ̀ sórí ètò ijó ìbílẹ̀ yìí náà ni. àbí ṣé yẹn wá dá ní. kò dáa rárá. ẹ jẹ́ ká rorí wò. ká fi mọ̀ràn ṣọ̀kan. ìyẹn ló lè. wà á délé ìlérí. ẹ jẹ́ ká fara. fara ọ̀rẹ́ ò fẹ́ràn ẹ jẹ́ ká fara wa mọ́ra. pàǹtí ò lè nìkan kó kéré. tí kò bá pọ̀ àdìtì ẹ jẹ́ ká fara wa mọ́ra. bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ sórí ètò pàǹtí ò lè nìkan gùnkè tí gbó bá pọ̀ á dìtì á di ohun àmúṣagbára èmi tí yín náà ni ọ̀mọ́tádé ṣe fún ṣayọ̀ ọ̀bátúlà olùgbàkulé kejì láti Ìṣẹ̀rí Ọlọ́fin ètò mi ètò wa ètò yín ètò tí gbogbo ọmọ Àwórì káàfàtà nílé lóko àti nírìn àjò Ìṣẹ̀rí Ọlọ́fin nílé fún gbogbo ọmọ Àwórì ògidì ọmọ Àwórì ògidì ọmọ Àwórì ọmọ ọkọ gidigidi Ìṣẹ̀rí Ọlọ́fin nílé fún gbogbo wa mo kí gbogbo wa wípé àkúrọ̀lẹ́ àkáàárọ̀ àkáàsán àkúyálẹ̀ta níbi tí bíi òun kẹ̀tì lè máa gbọ́ mi àdẹ̀kú wíkẹ̀ndì náà ọ̀sẹ̀ náà nìyí ẹ̀ka alẹ́ bàbá mi Rahim Jùmọ̀kẹ́ Dọlápọ̀ ẹ káàbọ̀ sórí ètò èmi náà nífẹ̀ẹ́ yín tọkàntọkàn taratara tẹ̀mí mojúbà àkọ́dá mojúbà àṣẹ̀dá mojúbà ọmọdé mojúbà àgbà ìbà mi pọ̀ láti Òtù Ifẹ̀ níbi ojúmọ́ ti mọ́ wá mojúbà lọ́ba mojúbà lóyè mojúbà ládéládé mojúbà ọmọdé mojúbà àgbà ọkùnrin obìnrin oyún inú pẹ̀lú pàápàá jùlọ àṣẹ ìdí òdèrè ni mò ń rè ẹ̀jẹ̀ kó jú mi ṣe kí n yún re kí n bọ̀ re kí n má tẹnu gbó bí ọ̀wọ̀ kí n má ṣe tẹ̀jú ilẹ̀ mọ́lẹ̀ òdèrè òde ayọ̀. níbi gbogbo ìtàn tá a ti ń sọ lọ láti ní àtẹ̀jì àtẹ̀tà àtẹ̀rẹ́ títí tí a fi mú dé ẹsẹ̀ kẹtàlá bí kejìlá léni a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọbẹ̀ Elédùmarè tó mú wa tó ń bá wa rìnrìn àjò náà wọ́n ní àṣẹ bàbá mi àṣẹ o àṣẹ o àṣẹ o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé bàbá mi Aṣọ̀sányìn láti Ìṣẹ̀rí Ọlọ́fin Surajudeen Àfọlábí Ìṣọ̀sányìn àwọn bàbá mi nìyẹn láti Ìṣẹ̀rí Ọlọ́fin ẹ ṣé tí ẹ bá mi fi àṣẹ sí
méjì mẹ́ta tí mo sọ náà ìbà náà ó ti ṣe ẹ ti bá mi mú lọ sílé àṣẹ ṣeun gbogbo ẹ̀yin màmá mi pátápátá náà ni mo kí wípé ẹ kú déédéé wò ìṣàlàáfíà ni mo bá yín gẹ́gẹ́ bí èmi ọmọ yín náà ti wà nísìnyí ohun tá a fẹ́ sọ lórí ìtàn tá a bá bọ̀ náà ni ìtàn bàbá wa Ọlọ́fin Ògúnfúnminire bọ́n ṣe wá láti Òtù Ifẹ̀ lọ́hùn-ún gbogbo ìrìn àjò wọn láti ń sọ bọ̀ láti bí oṣù méjì àbọ̀ sẹ́yìn adẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè pé kàkó rẹ̀ mí mo mú rẹ̀ rodò mo fi ṣọmọ aráyé mo fi ṣọmọ ẹja lóore ẹ má yẹ kí n fi ṣọmọ aráyé mo fi ṣọmọ ẹja lóore odò ni mo mú lọ odò náà ni odò Ìṣẹ́rí Ọlọ́fin kan ṣòyí náà ni níbi tí tó yẹ pé tó bá ti bù sára wẹ̀ yìí ìgbé yorùbá mú mi kó kábùsára wá di pírí lógójì agìbókun ẹyẹ lórí ìtẹ́ bẹ́ẹ̀ ni ọmọ Ọlọ́fin ráyè ìgbà ayẹ mi ètù mi lára o mi ẹ̀ẹ́dẹ́ ìtò òrìṣà ẹ̀yẹlẹ́ mi wá o mi kẹ́yẹlẹ́ ra àjọ àkórè wá sílé ọmọ Ọlọ́fin ráyè ìgbà ayẹ mi ètù mi lára o. ẹ ṣe ìtàn bàbá wa Ògúnfúnminire náà láti ń sọ lọ ìrìn àjò wọn láti Òtù Ifẹ̀ wá títí di nǹkan kan tó wọnú nǹkan kan la dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè pé a sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá nípa màmá wa Àkẹsàn ìtàn màmá wa Àkẹsàn ìtàn wọn gùn gan ibi tí ìtàn màmá Àkẹsàn dùn sí ìtàn wọn dùn lẹ́ni àwa fẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn ìdẹ́jọ ọ̀dọ̀ àwọn ìdẹ́jọ là ń lọ lẹ́ni a fẹ́ lọ sọ̀rọ̀ màmá tiwọn náà tán jẹ́ màmá wa Àjàyí ìtàn màmá ṣe mọ̀ pé lọ́sẹ̀ tó kọjá mo ní tó bá jẹ́ pé èmi ni àwọn ọmọ màámi Àjàyí mo ní màá fi Àjàyí mo ní màá fi kún Ìdó màmá jẹ́ kó máa pè ní Ìdó Àjàyí ẹ sọ pé kí ló dé tí mo sọ pé yẹ kán fi Àjàyí kún Ìdó nítorí pé abiyamọ iṣẹ́ ajé ọ̀rọ̀ ọmọ ẹ má yẹ kí n sọ iṣẹ́ ajé náà ni ọ̀rọ̀ ọmọ ló mú màmá wa àti bàbá wa Ọlọ́fin Ògúnfúnminire ló gbé wọn dé ẹsẹ̀ odò ló gbé wọn dé òdì kejì lọ́hùn-ún láti bẹ̀rẹ̀ bí odò Yaláró lọ sínú lọ́hùn títí tó yẹ pé wọ́n fi tẹ̀ sí Ìdó Ìdó kọ́ ni orírun Àwórì o Ìṣẹ̀rí Ọlọ́fin ni torí oríṣiríṣi àkàwé àròsọ láti ń gbọ́ ṣùgbọ́n fún gbogbo ẹ̀yin tí ẹ bá mọ̀ tẹ́ bá fẹ́ mọ̀ òkodoro ìrìn àjò gbogbo Àwórì pátápátá Ìṣẹ̀rí Ọlọ́fin lílé gbogbo ọmọ Àwórì pátápátá lókè òkun lílé lòdè ìrìn àjò pátápátá Ìṣẹ̀rí Ọlọ́fin lílé wa o àìṣe ara Ìgbárí o àṣẹ̀mí ṣe ara Ìdó iṣẹ́ ajé òrùwọ̀ ọmọ ló gbé bàbá wa Ògúnfúnminire àti màmá wa Àjàyí ló gbé wọn dé Ìdó ọ̀rọ̀ ń bá ròmù rò fọ́ ẹ bá mi pèrò sọ́kọ̀ ẹ bá mi pọkàn sérò kọ́kọ́ kó ṣàmà ti ṣe fífò ṣẹ́rí ẹ̀rọ alágbèéká yín yẹn ẹ bá mi tẹ̀ pín kẹtẹ sórí kinní ńlá kí gbogbo ilé àti gbogbo aládùúgbò tó ti ń sọ pé Èkó is a no man's land Èkó is belongs to Aworis wọ́n dẹ̀ sọ́kọ́ tó ọmọ onílé bá délé àlejò wọ́n á ṣe kí ni wọ́n á fà sé àlejò afáṣe àlejò máa fáṣe very very soon àti mútẹ ti rápẹrẹ torí mo rí nínú agbádá àwọn bàbá kan wọ́n ti ń kọ síbẹ̀ wọ́n ti ń kọ sínú ara aṣọ wọn wọ́n ti fi ń ṣe campaign election 2100 tó sì ń bọ̀ lọ́nà àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a máa bẹ̀rẹ̀ sí ṣe kí ni a máa bẹ̀rẹ̀ sí ní wọnú ìtàn náà lọ ní kòpẹ́kòpẹ́ yìí. Báwo ni ọ̀bẹ ṣe nù ta ló fọ̀bẹ bẹṣu ta lẹni tó jẹṣu ṣé gúdù ni ọkọ mi bàbá mi ọmọ Ọlọ́fin Aṣọlẹ̀ṣà my prince good evening Rasheed Adekanbi
orí adé àgbè ẹ bàbá mi. Ta lẹni tó jẹṣu? Ta ló fi tiẹ̀ jẹ epo? Ta ló fi tiẹ̀ tó jẹ́ ní òbú lásán? Ta wá ní ẹni tó wá fi iṣu tiẹ̀ tó fi jẹ epo rùn? Ṣé mọ nǹkan tó ń pè lé epo rùn? Epo rùn dápọ̀ yéyéyéyéyéyé. Èmi fẹ̀ṣẹ́lù lèmi mi jẹ fẹ̀ṣẹ́lù àtẹjá tù fẹ̀ṣẹ́lù àtẹjá tù ó yẹ Àwórì là fẹ̀ṣẹ́lù àtẹjá tù ẹja tútù pẹ̀lú ẹ̀bà fẹ̀ṣẹ́lù ló ń jẹ́ àwa dẹ̀ tún máa ń jẹ yan kókò àwa náà ń pè ní ọmọ oníyan kókò tó mẹ́gbẹ́ ju àkọ́ṣe lọ. A fẹ́ wá bẹ̀rẹ̀ ìtàn yìí mo ti ń re láti bí ọjọ́ mẹ́ta láti bí oṣù kan nísìn ni mo ti ń gbé síwájú tí mo ti ń sún síwájú ṣùgbọ́n ṣe mọ̀ pé tá bá rí orí tí kò bá sáàrin bẹ̀ a lè rí ìsàlẹ̀ tá bá dẹ̀ rí ìsàlẹ̀ tí ò bá sáàrin bẹ̀ a lè rí orí. Ọlọ́run má jẹ́ kíbi kankan kó sọnù nínú ẹ̀yà àgọ́ ara wa. Nítorí pé ọ̀rọ̀ ló bá mo kó mo rò wá náà ni ìtàn yóò jẹ́ nǹkan tó kàn mí lóminú díẹ̀ ṣùgbọ́n a lè ṣe ká má sọ. Wọ́n ní àrọ́bá ni bàbá àtàn ọmọdé ò bá dẹ̀ bá tàn ó gbọ́dọ̀ bá àrọ́bá. Ìdí nìyẹn ohun tí a fẹ́ sọ lénìí nípa màmá wa Àjàyí tó jẹ́ ìyàwó kejì fún bàbá wa Ògúnfúnminírè tó jẹ́ bàbá ńlá bàbá tèmi. Ìtàn tìyàwó wọn la fẹ́ sọ. Ṣé mọ̀ pé a ti sọ nǹkan tó ṣẹlẹ̀ tó gbé wọn tí wọ́n fi dé tó fi dé Bìní ilẹ̀ ìbínú tí wọ́n fi débẹ̀ lọ́hùn-ún. Bàbá wọn Ọ̀rọ̀míyàn òun náà pé ibẹ̀ yẹn ní ilẹ̀ ìbínú ṣùgbọ́n nípa nǹkan kan sí nǹkan kan àwọn náà wọ́n ṣe kíni wọ́n ìrìn àjò náà tún gbé wọn lọ síbẹ̀ tó dẹ̀ pé nípasẹ̀ obìnrin ni. Àwa obìnrin ẹ jẹ́ ká máa ṣọ́ra ẹ jẹ́ ká máa kó ẹnu wa ní ìjánu tí pàápàá jùlọ tí àwọn baálé wa àwọn bàbá wa tó bá fi àṣírí pamọ́ sí wa lọ́wọ́ àbí tá a bá mọ nǹkan kan tó jẹ́ àṣírí agbára wọn ẹ má jẹ́ ká máa ti torí ohun afẹ́ ayé ká sọ pé a fẹ́ fi bá ẹnìkan jẹ̀wọ̀. Màmá Àjàyí wọ́n jẹ̀wọ̀ wọ́n dẹ̀ fi tiwọn wọ́n fi kó bá nǹkan tó pọ̀ nínú ìrìn àjò bàbá wa Ògúnfúnminírè pàápàá jùlọ àwọn ìdẹ́jọ àwọn ọmọkùnrin 8 ṣángílítì tí Olúwa Elédùmarè tó fi ta wọn lọ́rẹ. Ẹ rántí wípé nígbà tí a sọ̀tọ̀ yẹn dé ibi tí bàbá Ògúnfúnminírè tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti padà kúrò ní Bìní ilẹ̀ ìbínú nígbà tí wọ́n padà tẹrù nítorí pé àgbò méjì ò lè torí bọ kòtò. Ọlọ́fin Ògúnfúnminírè kò lè wà nínú ìlú kí ọba míì náà tún wà nínú ìlú. Ẹnìkan gbọ́dọ̀ fàyè sílẹ̀ fẹ́nìkan ni. Wọ́n ní tí irin bá kọrin ìkan láti ṣe kíni ìkan láti tẹ̀. Nígbà tí wọ́n wá padà dé Ìdó nígbà tí wọ́n máa fi kúrò ní Ìbíní wọ́n kó ẹrú wọ́n kó oríṣiríṣi nǹkan fún wọn wọ́n tún wá fún wọn ní ẹrú personal ẹrú tá à ń pè lénìí ní PA personal assistant. Ìyẹn ni àwọn ẹrú tó kù ru ẹrù tẹ̀lé wọn lẹ́yìn ṣùgbọ́n àdó yìí jẹ́ àdó òjò ni wọ́n máa ń pè é tá bá fẹ́ pè tó a pè ní àdó òjò ṣùgbọ́n tá bá fẹ́ pè ní kúkúrú a pè ní àdó yàtọ̀ sí ìdó ẹ̀yin ọmọ gbárì àdó yàtọ̀ sí ìdó. Àdó òjò jẹ́ ẹrúkùnrin tí a fi ta bàbá ní ọrẹ nígbà tí wọ́n ní pé ilé yá kí wọ́n máa lọ sílé ní ayọ̀ àti àlàáfíà. Nígbà tí bàbá padà délé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀ ibi rogodo ni mo ti fẹ́ mú mi mú láti ibi pẹlẹbẹ. Nígbà tí bàbá tí wọ́n padà dé Èkó tá à ń pè ní Ìdó pẹ̀lú ẹrúkùnrin tí wọ́n fún wọn àdó tí à ń pè ní àdó òjò
OJO ní orúkọ ẹ̀ tá a bá fẹ́ kọ tán ṣùgbọ́n àdó náà máa ń pè bí bẹ́ẹ̀ ṣe ń pè mí náà ní ọlọ́mọ plenty tó yẹ pé ọkọ máa yọ yèyé kúrò ń bẹ̀ yèyé ọlọ́mọ púpọ̀ yèyé ọlọ́mọ plenty o bí orúkọ Àdó Òjò bó ṣe di Àdó nìyẹn. Àdó dẹ̀ yàtọ̀ sí Ìdó. A lè pè ní kíní tó máa ń kọ kíní sí yẹn wọ́n lè pè bẹ́ẹ̀ lè fi orúkọ yẹn a lè fi wé bẹ́ẹ̀. Nígbà tí bàbá máa délé ṣe mọ̀ pé nǹkan kan ló bá wọn tó ṣẹlẹ̀ tí wọ́n fi dé di ẹni ìbíní ilẹ̀ ìbínú ni wọ́n ń pe Benin nígbà yẹn lọ́hùn-ún. Ṣe mọ̀ pé nísìnyí tó bá fẹ́ sọ Dahomey ṣe mọ̀ pé Dahomey ni àwọn òyìnbó ni wọ́n yí padà tán sọ di Benin Republic of Benin kì í pè ní Benin náà pè ní Benin lénìí tí nǹkan bá ṣẹlẹ̀ àwọn òyìnbó wọn á bá wa yí gbogbo ẹ̀ padà àwa ó wá kù fún èmi àti ẹ̀yin láti má gbà wọ́n láyè láti yí orúkọ wa padà. Gbogbo àwọn tó ń jẹ́ Phillips tó ń jẹ́ Coca tó ń jẹ́ kíní kan tó tún máa ń brag lórí ẹ̀ orúkọ òyìnbó lẹ̀ ń jẹ́ jẹ́ orúkọ òyìnbó orúkọ ẹrú lẹ̀ ń jẹ́. Tó bá yẹ pé mi ní màá lọ jẹ́ orúkọ bàbá ńlá mi àgbà ìbá àti ẹ̀jọ́ Dẹ́kúnlé ìbá àjẹ́ Ṣàngó bí yìí orúkọ ìbílẹ̀ nìyẹn tó ṣe sàn án tá a lè fi sọ pé ìdílé ọmọ kóòtù káàárọ̀ òjìrì lélẹ́yìí ti wá. Nígbà tí bàbá padà délé tí wọ́n ti ṣètọ́jú àwọn tí wọ́n bá wọn kẹ́rù wá àwọn yẹn lọ inú bí bàbá inú bí wọ́n ṣe kí ni wọ́n ṣàtẹ̀mọ́ra wọ́n lọ sí ìṣẹ̀rí Ọlọ́fin láti lọ ṣe kí ni láti lọ gba atẹ́gùn díẹ̀ sára lórí ohun tí ó ṣẹlẹ̀ torí pé wọn ò fẹ́ fi ìgbà yẹn wọn ò fẹ́ fi hùwà ṣùgbọ́n lábẹ́ bó tilẹ̀ hùn kó rí wọ́n tó fi hùwà náà. Nígbà tí wọ́n padà dé bàbá ṣe kí ni bàbá pé màmá Àjàyí pé mo mọ̀ pé ìwọ ló tà mí ìwọ la níní tó tà mí fún àwọn ará ìbínú. Wọ́n béèrè lẹ́ẹ̀kínní ṣẹ́dẹ̀ mọ̀ wípé nígbà tí àwọn tí wọ́n wá fi ọ̀rọ̀ wò lẹ́nu màmá Àjàyí àwọn ò rò sí pé wọ́n fẹ́ digun mú bàbá ni wọ́n mọ̀ pé wọ́n fẹ́ pa wọ́n ni. Ẹ má jẹ́ kó jẹ́ gbogbo ohun tá a bá ti rí àwọn ẹ̀ṣọ́ àwọn aṣọ náà ń wòran aṣọ wọ́n ti ọ̀rọ̀ bọ̀ wọ́n lẹ́nu wọ́n ní wọ́n fẹ́ bá wọn dòwò pọ̀ wọ́n fẹ́ ṣe kinní kan wo eléyìí ó dáa kan wo tọ̀hún ó dáa. Màmá she fell into that temptation and her husband was apprehended. Wọ́n di ẹni tí wọ́n fi tìpátìkù gbédé Benin City ṣùgbọ́n kì í tán nínú gbá ọsàn ká má rí fi pa ọmọ lára agbára ṣì wà síbẹ̀ nínú nǹkan àmúṣagbára méjì tí màmá Àjàyí ti sọ fún àwọn tó wá ṣe alámí pé tí bàbá bá ti gbé kinní yìí kalẹ̀ kúrò lára torí kinní yẹn kò gbọdọ̀ wà lára wọn kàn fi ẹsẹ̀ kan omi ṣùgbọ́n tó bá ti gbé kúrò lára wọn á rí bàbá mú kinní yẹn wá jẹ́ takọtabo ṣùgbọ́n takọ abo wọ́n rí mú sí ara òun ni ìyẹn ni wọ́n fi rí àyè tí wọ́n fi rí bàbá pa sí ìbínú. Bàbá bá pè màmá Àjàyí pé kí ni mo ṣe fún ẹ kí ló dé tó tà mí báwo ló ṣe ṣẹlẹ̀ kí lẹjọ sọ débẹ̀ báwo ló ṣe tú ohun tí mo fi lé ẹ lọ́wọ́ tó tú fún àwọn aráàta. Mo mọ̀ pé wọ́n ló ṣiṣẹ́ yẹn torí pé kò sẹ́nì kankan tó mọ nǹkan àmúṣagbára mi kò sẹ́nì kankan tó mọ̀. Wọ́n béèrè lẹ́ẹ̀kínní ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwọn bàbá jagunjagun òjọ́ sí tí wọ́n bá ń sọ̀rọ̀ lọ́wọ́ pẹ̀lú ìbínú gbogbo ẹ̀ máa ń dákẹ́ rọ́rọ́ ni. Wọ́n béèrè lọ́wọ́ màmá lẹ́lẹ́ẹ̀kejì màmá ti ń tò sára. Nígbà tó béèrè lọ́wọ́ màmá lẹ́lẹ́ẹ̀kẹta tí màmá ò tí ì rí èsì kankan tí wọ́n máa
tó máa fi fún ohun tó ṣẹlẹ̀ lórí ìkúnlẹ̀ ń bẹ̀ ni bàbá ti ṣe kíni àfi fẹ́ú. wọ́n bá gba orí kúrò ní ara màmá Àjàyí, wọ́n tún wá pa àṣẹ fún èyí tó kù yẹn wípé nítorí pé ó jẹ́ kí n lọ ṣe kíni, kí n lọ farajìyà lásán, ó yá ó wá ní nísinmi, ó yá bẹ̀rẹ̀ sí ní jówèrè kiri. ṣẹ́dẹ̀ mọ̀ wípé nígbà ni àwọn alágbára, àwọn akọni, ohun tí wọ́n bá jáde lẹ́nu wọn tàṣẹ tinátiná ni. kọjá wọn àwọn sérékòdèsì yẹn, àwọn pẹ̀fú ẹ̀lẹ́ alágbára, àwọn ọba tí wọ́n ń dájọ́ kò sáàrin títì tí wọ́n ń fún ní big spank fọ́nba mi nígbàdí tó gbóná, nígbà tó jẹ́ pé wọn ò dúró ṣe ohun tó yẹ kí wọ́n ṣe. màmá bẹ̀rẹ̀ sí ní jówèrè káàkiri. àwọn ní orí wo la ṣe fún orí tá a bẹ́, kí ló tún kù tó fẹ́ sọ, ẹni tá a bẹ́ lórí tó tún jẹnu wúyẹ́. wọ́n ti gbé orí kúrò lára màmá, orí wà lọ́tọ̀ tó ń jòwèrè, ara náà wà lọ́tọ̀ tó ń jòwèrè. kí ni dá làásìgbò sílẹ̀ nínú ilé láàrin àgbòlé yẹn ní ìgà kan ṣo Èkó yìí náà ní o ìgà tí wọ́n pè ní ìgà àtàgànràn, ibẹ̀ yẹn náà ni. gbogbo àwọn tí wọ́n wà pẹ̀lú wọn tó jọ ń ṣe àmójútó ìdó nígbà yẹn, gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní pera wọn lọ́tún lósì. wọ́n ń lọ bá bàbá nílé ní ení, wọ́n ń lọ bá bàbá ní èjèèjì. bẹ́ẹ̀ ni ojú bàbá ń tú ni bàbá ní kò sí lá ẹni tó máa ṣe kíni, tó máa tú obìnrin yìí sílẹ̀ nítorí ìhun tí ó jẹ́ kí àwọn lọ fi ojú rí ní ìlú ìbínú, torí pé kíni ó ta àwọn síta. ṣé oúnjẹ ni màmá ò rí ni, aṣọ ni màmá ò rí ni, àbí kí ni nǹkan tí màmá fẹ́ tí màmá ò rí tó ṣe jẹ́ pé ohun tó jẹ́ ohun àṣírí tí màmá mọ̀, màmá láti ta àwọn síta. wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ bàbá ṣá, nígbà tí ó ṣàpẹ́ díẹ̀ ní gbogbo wọn bá ní ó dà káwọn má kúkú máa lọ ní kọ̀ọ̀kan mọ́, káwọn ṣe kíni, káwọn létílé tọ̀nàtọ̀nà, káwọn lọ bá bàbá, káwọn lọ pẹ̀tù sí bàbá nínú. ní gbogbo wọn bá débẹ̀, wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe kíni, wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bá bàbá sọ̀rọ̀. wọ́n sá, wọ́n kì í, wọ́n ṣe gbogbo ẹ̀. wọ́n wá bá bàbá sọ wípé bàbá ṣe mọ̀ wípé obìnrin yìí nítòótọ́ ohun tó ṣe kò dáa. ẹ ti bínú, ẹ ti bá wọn wí, ṣùgbọ́n tá a bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí, a máa ń fi tòsì fà mọ́ra ni. ẹ jẹ́ kí màmá yìí, ẹ jẹ́ kó níbùsùn. wọ́n pàrọwà sí bàbá nínú, pàrọwà sí bàbá nínú, pàrọwà sí bàbá nínú títí. bàbá wòkè owó lẹ̀. wọ́n sọ pé ayọ̀ ọlọ́lá ni, ayọ̀ ọlọ́lá ni, ayọ̀ olówó ni, ayọ̀ olórí, aya màmá gbogbo wa pátápátá ni. ẹ tún wò ó, tẹ́ bá ti ẹ̀rù ti gbogbo àwọn èso wọ̀nyí, ẹ̀rù mọ́ ìyá yìí lára. ẹ jẹ́ kó ṣe kíni, kan lọ nísinmi. ọjọ́ ń gorí ọjọ́, ìgbà ń gorí ìgbà, ọ̀sẹ̀ ń gorí ọ̀sẹ̀. ìdó di ohun tó jẹ́ pé ó ti bẹ̀rẹ̀ sí ní àwọn èèyàn ọbẹ̀ lára. bàbá bá ní wọ́n tún pè é, wọ́n ṣe máa ń pè é, ló bá tún jẹ́ bó ṣe máa ń jẹ́. wọ́n wá sọ pé kí màmá ṣe kíni, kí màmá lọ sí ìsinmi, kó lọ gba ìsinmi. wọ́n bá nàka ibi tí màmá máa lọ sinmi sí, àtòkè àtilẹ̀ gbogbo ẹ̀ papọ̀. ṣùgbọ́n wọn padà sáyé mọ́, ṣùgbọ́n wọ́n sùn síbẹ̀.
ibẹ̀ yẹn ni ibi tó jẹ́ pé ní ọdọọdún wọ́n máa ń ṣe kíni wọ́n máa ń bọ omi Àjàyí ní Èkó títí di ọ̀la. Ó sì wà ń bẹ̀ títí di ọ̀la. Àwọn ìdẹ́jọ àwọn ọmọọba Ògúnfúnminírè tí màmá Àjàyí tó bí fún wọn, gbogbo àwọn tó wà níbẹ̀, àwọn ọmọ Ọlọ́fin lẹ́kọ̀ọ́ títí di ọ̀la wọ́n sì ń ṣe. Tó bá sọ pé wọ́n ń ṣe nǹkan kan lẹ́kọ̀ọ́, tó bá sọ pé wọ́n ń bọ omi Àjàyí, màmá yẹn ló ń jẹ́ bẹ́ẹ̀, nítorí pé inú omi yẹn ni bàbá sọ pé kò ní sùn sínú yẹ̀pẹ̀, ṣùgbọ́n inú omi yẹn ló máa sùn sí, torí pé inú omi yẹn ni wọ́n ti wá ṣe àwọn ní ọṣẹ. Omi yẹn jẹ́ ohun tí àwọn ọmọ ìdẹ́jọ àti gbogbo àwọn tó wà lẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣe ní ọdọọdún. Tẹ́ bá gbọ́ tó bá sọ pé wọ́n fẹ́ bọ omi Àjàyí, tó wá sọ di Àjáyè lénìí, torí oríṣiríṣi nǹkan la máa ń yí padà tí àsìkò bá tó, à ń yí padà. Oríṣiríṣi orúkọ ló máa yí padà. Àjàyí ló wá di Àjáyè lénìí ní Èkó Àkété ìlú ọgbọ́n. Lẹ́yìn ìgbà tí gbogbo nǹkan yìí tó ṣẹlẹ̀, ọkàn bàbá ò gbà mọ́. Bàbá wá ṣe kí ni? Mò ń sọ̀rọ̀ nípa bàbá Ọlọ́fin Ògúnfúnminírè, ìyẹn bàbá gbogbo Àwórì pátápátá. Àwọn kan sọ pé àwọn ọmọ gbárí làwọn, àwọn kan tiẹ̀ sọ pé ọmọ òkòkò làwọn, àwọn kan sọ pé ọmọ ìgbàkọ làwọn. All well and good, all the best. So wọ́n wá ṣe kí ni? Ṣẹ́dùmọ̀ kò sí bó ṣe lè rí, a máa ṣàánú ojú náà ni. Kíní yẹn wá jẹ́ pé nǹkan tó ṣe kí ni tó ní bàbá lára, ẹni bí ọkàn wọn, ẹnì kejì wọn, wọ́n ti fi bínú, wọ́n ti fi ṣèdájọ́ yẹn kó ba lè dákọ̀ọ́lẹ̀ náà ni, torí pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ tí kò kì í ṣe pé ìrìn àjò ẹ̀dá láyé, ṣùgbọ́n ìrìn àjò tó máa jẹ́ pé kórí wà lọ́tọ̀, pé ara náà wà lọ́tọ̀. Ìdí nìyẹn tí mo sọ pé gbogbo ẹ̀yin ìdẹ́jọ, ẹ̀yin cousins mi, ọmọ Ọlọ́fin Àjáyè, ọmọ Ọlọ́fin Ògúnfúnminírè, ọmọ Ọlọ́fin Àjàyí gangan lórúkọ màmá yín, not Àjáyè, Àjàyí lórúkọ wọn. Ẹ má kàn sọ Ìdó lásán. I'm talking of Ìdó tó wà lẹ́kọ̀ọ́. Ìjọ tẹ bá tún fẹ́ ṣe appeasement, kí wọ́n ti ń pè, tẹ bá tún fẹ́ lọ bọ omi Àjàyí yẹn, ṣẹ́rí Ìdó yẹn kò gbọ́dọ̀, orúkọ màmá yẹn ò gbọ́dọ̀ parẹ́ ní Ìdó yẹn. Orúkọ màmá yẹn ò gbọ́dọ̀ parẹ́ ní Ìdó. tó bá yẹ pé nígbà tí yọ Àjàyí kúrò nínú orúkọ Ìdó, àwọn ọmọ gbárì, àwọn gàǹbàrí mọ́là, wọn ò ní máa sọ pé àwọn làwọn tó ní Ìdó. Ẹ jẹ́ kórúkọ màmá Àjàyí ẹ fi sí orúkọ Ìdó tó ti ń tajà yẹn ni mò ń sọ lẹ́kọ̀ọ́. Ẹ pè ní Ìdó Àjàyí. Orúkọ wa ò ní parẹ́, orúkọ wa ò ní parun. Ẹ má pa orúkọ ìyá yẹn rẹ́. Nítorí ní Ìṣẹ̀rí Ọlọ́fin, àwa ní ọmọ orogún lèmi náà, ọmọ màmá Àkẹsàn lèmi ni bàbá tèmi, àwọn bàbá tèmi, ọmọ obìnrin ni mí, Ewùsì ni mí, èmi fi jẹ́ Àkẹsàn. Màmá Àkẹsàn wọ́n ní compound, wọ́n ní ìgá wọn ní Ìṣẹ̀rí Ọlọ́fin tá à ń pè ní Àkẹsàn. Wọ́n tún ní omi, ṣẹ́mọ̀ ayaba ni wọ́n, níbi tó yẹ pé àwọn nìkan náà ti ń lọ wẹ̀ níbẹ̀. À ń pe odò yẹn ní odò Àkẹsàn. Ẹ mú Ìdó, ẹ sọ di Ìdó Àjàyí. Ẹ má jẹ́ kórúkọ màmá yẹn kó parẹ́. Mo mọ̀ pé gbogbo yín lẹ̀ ń gbọ́ mi, gbogbo ẹ̀yin cousins mi, ẹ̀yin ìdẹ́jọ, gbogbo yín pátápátá ni mo mọ̀ pé gbogbo ìgbà tí mo bá ti jáde láti wá sọ ìtàn bàbá ńlá wa Ògúnfúnminírè, gbogbo yín pátápátá lẹ̀ máa ń wò, títí kan bàbá wa, bàbá gbogbo Yorùbá pátápátá. Mo kí yín o bàbá, mi ní dárúkọ yìí.
tí a lọ àbọ̀ pọ̀ báyìí bàbá wa ọkàn bàbá náà gbọgbẹ́ ojú bàbá náà ò gbà mọ́ ṣe mọ̀ ẹni tẹ́ ti jọ ń fara rora nínú ilé ṣe mọ̀ kò sí bí ìbínú ṣe lè dé tó tínú bá rọ̀ bàbá náà bẹ̀rẹ̀ sí ní ẹnìkejì ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ara bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ẹnìkejì wọn táwọn jọ ń fara rora bàbá wa ṣe kí ni bàbá wa fi ìdó sílẹ̀ ló bá kọrí sí ìṣẹ̀rí ọlọ́fin. Ní gbogbo ìgbà tá à ń sọ yìí bàbá kàn ní ìgà ní ìdó ní Olékòó ààfin ìṣẹ̀rí ọlọ́fin ló wà. Bàbá ò gbé adé wọn lọ sí Èkó wọn ò gbé adé wọn lọ sí Ìdó. Nígbà tí wọ́n fún wọn ní ẹrú láti Benin ni wọ́n fún wọn ní fìlà tó pẹrẹsẹ báyìí tó máa ń ní oríṣiríṣi fọ́ọ̀mù ìmí máa ń ní kíní báyìí àwọn Benin náà máa ń sábà dé fìlà yẹn. Nígbà tí bàbá wa fẹ́ ṣe kíni tí wọ́n wá fẹ́ máa lọ wọ́n wá pé ṣe mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n ní obìnrin tá a bá fẹ́ òun ni ọmọ ẹ máa ń wun ni ẹ̀yin ọkùnrin ẹ ṣọ́ra yín ẹ má sọ pé nítorí pé ẹ ti ń bá ìyá jà ẹ má fi kan ra àìdá ẹ má fi má jẹ́ ẹ sọ pé tẹ bá ti ní nǹkan kan pẹ̀lú àwọn ìyá ọmọ yín àwọn ọmọ náà ẹ mú wọn ẹ tún dì wọ́n síkùn. Bàbá ṣe ìgbésẹ̀ yẹn tó kù díẹ̀ káàtó ọ̀bá ti kúkú mú àkọ́bí wọn lọ́dọ̀ màmá Àjàyí kó ti fi ṣe adelé ṣùgbọ́n bàbá ò ṣe bẹ́ẹ̀. Kí ni bàbá ṣe? Bàbá wá mú ẹrúkùnrin wọn Àdó Òjò Àdó tí wọ́n mú fún wọn pé kó jẹ́ ẹrú fún wọn nígbà tí wọ́n kúrò ní ilẹ̀ ìbínú. Wọ́n wá sọ pé kí ni o kó wá jókòó kó máa mójútó ìgà fún àwọn títí tí àwọn máa fi padà dé. Ṣe rí pé ìyẹn náà tún kù púpọ̀ káàtó. Ẹ̀yin bàbá tó jẹ́ pé tẹ bá ti ń bínú ọmọ ọlọ́mọ ọmọ àdúgbò ẹ mú ọkàn ẹ fi tán ẹ má jẹ́ kó máa rí bẹ́ẹ̀. Bí ò tiẹ̀ jù kan lọ nínú àwọn ọmọ yín ẹ máa fa nǹkan yín lé lọ́wọ́ ẹ má máa fa nǹkan yín lé ará àta lọ́wọ́. Èyí ló fà á tí àwọn ọgbọ́n Bìíní tó fi sọ pé àwọn làwọn lè kó lè ní. Àdó tí wọ́n fi ṣe ẹrú fún bàbá láti ilẹ̀ ìbínú Benin City tó tẹ̀lé wọn wá sí Èkó ní Ìdó nígbà tí gbogbo ohun tó ṣẹlẹ̀ tí bàbá fẹ́ lọ sílé tó fẹ́ lọ sí ìṣẹ̀rí ọlọ́fin níbi tí màmá Àkẹsàn wà pẹ̀lú àwọn ọmọ náà. Màmá Àkẹsàn náà bímọ fún wọn ṣóyé báyìí. Wọ́n wá sọ pé kí Àdó kó wá jókòó kó máa ṣe kíni kó máa ṣe àmójútó ilé àti gbogbo nǹkan tí wọ́n fi sílẹ̀ àti àwọn ọmọ wọn. Ṣé mọ̀ pé ó máa sọ pé your housemaid okay I'm traveling the house is in your hands everything in the house is in your hands including the children. Bàbá ṣèyàn kù díẹ̀ káàtó. Inú bíbí mi ò rán ẹ níṣẹ́ ẹ̀dọ̀fùkù mi ò bẹ́ẹ̀ lọ́wẹ̀ ó dorí atẹ́gùn abìwà pẹ̀lẹ́. Nígbà tí bàbá padà sí ìṣẹ̀rí ọlọ́fin èròǹgbà wọn ni pé káwọn lọ fún sáà kan táwọn bá dẹ̀ padà dé inú wọn á ti tutù. Ṣùgbọ́n ènìyàn ń ronú Ọlọ́run ọba ń ro ọkàn. Man proposes, God disposes.
bó ṣe wọn Ọlọ́run ọba ló ń ṣọlá, bó ṣe wọn Ọlọ́run ọba ló ṣe ń ṣèrìn àjò ẹ̀dá. Nígbà tí bàbá mú ọmọ ẹrú tó fi ṣe adelé sínú ilé wọn, gbogbo ohun tó wà nínú ilé pátápátá àti gbogbo àwọn tí wọ́n jẹ́ subject wọn, tó jẹ́ attendees, tí wọ́n wá mú ẹrú lásánlàsàn. Ṣe mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n ní tẹ́rú bá pẹ́ńlé a máa pàtàn. Àdó àná, àdó òjò tí wọ́n fi ṣe ẹrú fún bàbá láti ilẹ̀ Bìíní, òun ló di egungun ẹja sí gbogbo ọmọ Àwórì lọ́rùn lẹ́kọ̀ọ́ lè níyì o, tí wọ́n fi ń sọ pé Èkó àkété is a no man's land. Èkó àkété ti Bìíní ni, ta ló sọ fún yín bẹ́ẹ̀? Bàbá ló ṣeun tí kò tó kù púpọ̀ káàtó. Ẹ̀yin bàbá, tínú bá ń bí yín sáwọn ọmọ yín, ẹ má jẹ́ sọ pé àwọn ọmọ yín, tínú bá ń bí yín sí ìyá wọn, ẹ má pa gbogbo ògo rẹ̀ mọ́ wọn lára. Bàbá wa Ọlọ́fin Ògúnfúnminire, ìbínú màmá tó sì wà lọ́kàn wọn, wọ́n fi ràn án dé ọ̀dọ̀ àwọn ọmọ wọn. Odidi ọmọ 7 ni bàbá ní pẹ̀lú màmá Àjàyí. Wọn ò fi lélẹ̀ fún kankan nínú wọn. Wọn ò fi lẹ̀ fún àkọ́bí tó wà láàrin wọn. Wọn ò fi sílẹ̀ fún èyí tó wà ní àárín. Wọn ò fi sílẹ̀ fún èyí tó wà ní ìkẹyìn. Ọmọ ẹrú lásán, ọmọ ẹrú lásán ni bàbá sọ pé kó máa wọlé. Ọ̀nà ló jìn nítòótọ́, ẹrú náà ní bàbá, ṣùgbọ́n ká bá ti ní ẹrú, ẹ jẹ́ ká fi wọ́n sípò ẹrú. Ẹ má gbé gbogbo your family issues, no matter how good a maid is, no matter how good, how nice a slave is, no matter how nice a house helper is. A house helper is a helper, it's not your family. You can adopt a house helper, but not override your children. Bàbá ṣe ìgbésẹ̀ yìí, ogun ẹ̀ ṣì wà nílẹ̀ títí dọ̀la. Táwọn àbá ṣe máa àwọn ọmọ Àwórì, táwọn àbá ṣe máa yọra wa kúrò nínú ẹ̀, torí pé kí ni, bàbá ló gbé ìpèkù ìjókòó fún àdó òjò pé kó jókòó síbẹ̀ kó máa ṣọ́ gbogbo ilé táwọn máa fi padà dé. Bàbá ò mọ̀ pé báwọn ṣe ń lọ, àwọn ò tún ní padà sékòó mọ́. Ẹ̀yin bàbá mi ládéládé, ẹ̀yin bàbá mi lóyèlóyè, ẹ̀yin bọ̀rọ̀kìnní, ẹ̀yin olówó, ẹ̀yin ọlọ́lá, ẹ̀yin oníyì ènìyàn, tí ẹ bá ń bínú, ẹ má fi ran àwọn ọmọ yín o. Òun lohun tó ń fa làásìgbò fún gbogbo àwọn ọmọ Ọlọ́fin Ògúnfúnminire lẹ́kọ̀ọ́ títí dèní, tí wọ́n fi ń sọ pé Èkó Bìíní ló ní, Bìíní kọ́ ló lè kó. Ọmọ Bìíní kọ́ ló lè kó, ọmọ Ẹdó kọ́ ló lè kó. Bàbá náà fi ṣọ́lé. Ẹni tó fi ṣọ́lé, tóun náà di baálé, tó fẹ́ yàwó, tó bímọ, àwọn ọmọ ẹ ti believe pé àwọn làwọn ní. Tẹ́ni yìí dẹ̀ ṣì ń ṣe kíni, tó dẹ̀ ṣì ń ṣe atọ́nà lórí àwọn ọmọ, láì jẹ́ pé bàbá ti fi ohùn ránṣẹ́. Bàbá ò ráyè fi ohùn ránṣẹ́ kí ṣẹlẹ̀ míì tó tún ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ yìí, òun ló wá fọ́gbà yángàn pátápátá. Ó fọ́gbà yángàn, ó fọ́ká síbẹ̀ dànùdànù. Wọ́n ní ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀, ká wá kó wọyọwọyọ ká kó sì di ọmọ ẹlòmíì. Kò sí bí ọmọ ọ̀dọ́ ṣe lè dáa tó, kò sí bí ẹni tó ń bá yín tajà bó ṣe lè dáa tó, kò sí bí ọmọ bíbí inú ẹ̀gan bó ṣe lè ya ìpáǹle tó.
ọmọ èṣì lọmọ ẹ máa jẹ́ torí tá bá sọ pé ó máa bọ́ sápá tó bá lọ bọ́ sẹ́sẹ̀ ihun tí bàbá rò pé apá ló máa bọ́ sí orí ìdodo ló bọ́ sí gbẹ̀yìn o. ṣẹ̀dẹ̀ mọ̀ pé tí orí ìdodo bá ti ta kókó inú rírun dé. òun ló sì wà títí dèní. kí ọlọ́run ọba kó má jẹ́ ká fi ojú ọwọ́ ṣiṣẹ́ ká fi ẹ̀yìn ọwọ́ dànù. gbogbo àwọn tẹ́ ń gbọ́ Elégùṣì, Olùmẹ̀gbọ́n, Ọlọ́tọ̀ gbogbo wọn pátápátá they are my cousins. ọmọ Ọlọ́fin Ògúnfúnminírè kan náà ni gbogbo wa. ṣùgbọ́n nítorí pé Àdó Òjò ṣe wá rí ẹ mọ nǹkan kan tí bàbá ṣe gbèrè ọmọ Ọlọ́fin àṣọlẹ̀ṣà. ẹ mọ nǹkan tí bàbá ṣe. bàbá kan sọ pé ìgà yìí nìkan ni kò dúró sí. ìgà yẹn nìkan òun náà ń pè ní pálàsì lẹ́kọ̀ọ́ lẹ́ni ìgà ni à ń pè tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà ìwáṣẹ̀ compound it happened to be it was a compound nítorí pé kí ni adé bàbá ò gbé adé lọ sí Èkó adé wà ní Ìṣẹ̀rí Ọlọ́fin ṣùgbọ́n nígbà tí bàbá ò padà wá mọ́ tí wọ́n padà wá sẹ́kọ̀ọ́ mọ́ tí wọ́n padà wá sí Ìdó mọ́ tí wọ́n wá bá Àdó sọ pé báyìí kàṣà báyìí káwòdì ó yá mo ti dé. bí ó ṣe di ti àwọn ọmọ àtọ̀húnrèwá nìyẹn. ṣé wá rí gbogbo ilẹ̀ tó wà lẹ́kọ̀ọ́ pátápátá bámbàm kò sí kankan tó jẹ́ ti Àdó àtàwọn ẹnikẹ́ni tó bá tún fẹ́ jọba níbẹ̀. gbogbo ilẹ̀ tó wà lẹ́kọ̀ọ́ pátápátá Ẹnẹ́mẹ̀ dé Badagry and so on and so forth belongs to ọmọ Ọlọ́fin Ògúnfúnminírè àwọn Ìdẹ́jọ. tá làwọn Ìdẹ́jọ tó jẹ́ ẹbí tèmi ẹ jẹ́ kí n wá orúkọ wọn jáde. I hope it's not far. ìtọ́dún o ìtọ́dún aha I have the list. àwọn tí màmá Àjàyí bí 8 ni wọ́n. Olùmẹ̀gbọ́n, Arómirẹ́, Olùwá, Ọjọ́rá, Ọlọ́tọ̀, Oníkòyí, Elégùṣì, Onírù and so on. ṣé wá rí gbogbo àwọn ilẹ̀ tó wà ń bẹ̀ pátápátá bámbàm tí wọ́n ní. Olùwá olùkíní kan oníkíní kan Oníkòyí gbogbo ẹ̀ pátápátá. kò sí nǹkan kan tí àwọn tí wọ́n ń pera wọn ní Ọba of Lagos. What is Ọba of Lagos? There is nothing like Ọba of Lagos. èmi máa gbé jáde fún yín máa sọ pé kò sí nǹkan tó ń jẹ́ Ọba of Lagos. kò sí nǹkan tó ń jẹ́ Ọba of Lagos. a ti dálẹ̀ a máa tún ṣà lórí ìkànnì yìí náà ni lórí ètò wa ètò mi ètò yín Ìṣẹ̀rí Ọlọ́fin nílé fún gbogbo Àwórì pátápátá. There is nothing called Ọba of Lagos. Ọba Èkó kò sí Ọba Èkó. àwọn pé tí nǹkan bá lọ tá lọ bá lọ àbọ̀ máa ń bọ̀ ni. ẹ dẹ̀ mọ̀ pé èmi ọmọ tẹ́ rí ń bìbà ẹ gbogbo yín náà lẹ́wọ̀n pé mo láìkì ọ̀rọ̀ ọ̀rọ̀ kan ṣe yìí náà ni tí bá dẹ̀ mọ nǹkan tí mò ń sọ nínú ahọ́ngún apá mọ́ ni gbogbo yín lẹ mọ̀ mí pé tó bá ti hangun apá mọ́ nǹkan. There is nothing like Ọba of Lagos. gbogbo ẹnu ni mo fi ń sọ. gbogbo ẹnu ni mo fi ń sọ. wọ́n ní tí kíní ẹni bá dáni lójú a máa fi ń gba orí ẹ̀. There is nothing called Ọba of Lagos. kí ni Ọba Èkó kí ló ní gbogbo Èkó yẹn pátápátá?
ju ìgà yẹn lọ. Àdóòjò ló sọ di ìgà lásán ni. What is called ìgà? Ìgà is a compound. Ìgà is different from palace. Tó bá ń sọ pé ìgà agboolé. Hi granddaughter. Tó bá sọ pé ìgà yàtọ̀ sí nísìnyí ló jẹ́ pé gbogbo nǹkan náà ti ń modernize, gbogbo nǹkan náà ti ń yí padà. Wọ́n bá sọ pé ààfin yàtọ̀ sí ìgà. Tó bá fẹ́ pe ìgà wọ́n á pè ní compound, agboolé. Kò sí nǹkan tó ń jẹ́ ọba of Lagos. A dẹ̀ ti wájọ àti wà lẹ́nu ẹ̀. Àwọn àtò lẹ́sẹsẹ. So therefore, Ọlọ́fin ló lè kó o, Àwórì ló lè kó. Gbogbo àwọn cousins mi tí mo dárúkọ yẹn, kò sọkọ àkó náà. Àwọn tájọ lè kó nìyẹn, àwa la lè kó. Torí ẹnìkan àwa táwa lálẹ́ kó àwa láìláńdà ń bolẹ̀ láńdà sí. Níbo lẹ láìláńdà sí? Tó bá jó dúdú ṣúṣú fùràlà. Òun náà la ṣe kí n la ṣe gbé ètò yìí kalẹ̀. Ohun tí mo sọ lénìí, tabarẹ́ni tó ní àtakò sí, ẹ pè mí lórí aago àbí kẹ́ fi ohùn ránṣẹ́ sí mi ní +32488259707. You can get me on WhatsApp. Kò sí nǹkan tó ń jẹ́ ọba of Lagos. A ti ń tó bọ̀ díẹ̀díẹ̀. Ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Bólúwa ṣe fẹ́ ni. Onírìṣà bàbá o, àgbàlagbà ṣe nú kodoro. It is well. Ibi la máa fi àdàgbà ètò tèmi rọ̀ sí o. Ẹ rí pé ìtàn yẹn bó ṣe kéré tó bẹ́ẹ̀, atato iyọ̀ dùn. Mo bẹ̀ gbogbo yín pátápátá, gbogbo ẹ̀yin ọmọ Àjàyí. Ẹ kì í ṣe Àjàyí lórúkọ màmá yín. Àwọn èèyàn tí wọ́n máa ń yí ọ̀rọ̀ poná sọ di Àjàyè is Àjàyí. Orúkọ màmá yín is Àjàyí. Ìdó yẹn ẹ̀yin ìdẹ́jọ ẹjọ́ ẹ wá bẹ ṣe máa tó. Ẹ fi orúkọ màmá yín kún Ìdó, ẹ pè ní Ìdó Àjàyí. Bí màmá Àkẹsán bọ́n ṣe ní Àkẹsán ní Ìṣẹ̀rí Ọlọ́fin. Tí ò bá sí ọ̀rọ̀ ọmọ, àwọn náà ò ní di ẹni tó máa dé Ìdó. Ọ̀rọ̀ ọmọ ni wọ́n ṣe dé Ìdó. Àkọọ́lẹ̀ ló dẹ̀ gbà tó yẹ pé ibẹ̀ náà ni wọ́n pàpà sùn sí, bó tilẹ̀ jẹ́ pé báyìí ni àbí báyìí ni. Omotayo, God bless you. Thank you for your encouragement. I love you too. Thank you. My story makes sense nìyẹn o. Mo ṣe oríṣiríṣi emoticon ni mo rí. God bless you. Thank you for your encouragement. O ṣé ọkọ mi. I really appreciate. Màmá Àkẹsán, ìrìn màmá Àkẹsán, ṣé àwọn pé tí màmá Àjàyí ti dúró níbí báyìí, ṣùgbọ́n ìrìn màmá Àkẹsán sì gùn síwájú sí. Ìrìn màmá Àkẹsán, my grandma. Ìrìn wọn sì gùn síwájú tí mo dẹ̀ ti ṣe kíni, tí mo ti gbé ìgbésẹ̀ lórí ẹ̀ láti mọ ibi tí ìrìn àjò yẹn tí ó tún tẹ̀ sí. Nítorí pé nígbà tí wọ́n kúrò ní Ìṣe, nígbà tí bàbá tí nǹkan kan ṣẹlẹ̀, ìyẹn di ọ̀sẹ̀ tó ń bọ̀ ká tó sọ ohun tó ṣẹlẹ̀ sí bàbá nígbà tí wọ́n padà dé Ìṣẹ̀rí Ọlọ́fin. Ṣé wá rí ẹ̀yin ọmọ, ẹ má gbèjà màmá yín àbí bàbá yín. Tẹ́ bá gbèjà màmá yín tàbí bàbá yín nígbà tí làásìgbò bá ṣẹlẹ̀, nígbà míì gbogbo ohun tó jẹ́ ẹ̀tọ́ ti yín, ẹ lè ṣe kí ni? Ẹ lè fi àìmọ̀kànmọ̀kàn kẹ́ fi sọnù. Tó bá jẹ́ pé
àwọn ọmọ màmá Àjàyí àwọn náà tún lọ ṣe ìgbésẹ̀ inú kíkan. Ohun tá à ń sọ lénìí yìí èyí tí kí náà ti ń pè Àdó Òjò tó fi gbalẹ̀ kan, ìbá má ti ṣe kí ni, ìbá má rí bẹ́ẹ̀. Ẹ má gbàjàyà yín jà. Tí ìyá àti bàbá yín bá ń jà, ẹ fi wọ́n sílẹ̀, àwọn náà jọ ríra wọn. Tó bá jẹ́ pé àwọn ọmọ màmá Àjàyí wọn ò tún gbé ìgbésẹ̀ tí kò yẹ kán gbé yìí ni, gbogbo nǹkan tá à ń pè ní Èkó lénìí kò bá má sí nǹkan tó ń jẹ́ pé Àdó Òjò tó máa sọ pé Èkó is a no man's land. Àwórì ló l'Èkó and Ìṣẹ̀rí Ọlọ́fin ni gbogbo wa ti wá. Ọ̀rọ̀ ọmọ ló gbé bàbá wa dé ẹsẹ̀ odò. Àṣẹ bàbá mi Surajudeen Àfọlábí Àṣọ̀sọ́yìn, ẹ ṣé, mo dúpẹ́ láti Ìṣẹ̀rí Ọlọ́fin, ẹ ṣé. I love you too, Ọmọ́táyọ̀, thanks a lot. Ìgbésẹ̀ tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, a máa ṣàlàyé ìgbésẹ̀ tí àwọn ọmọ màmá Àjàyí tí wọ́n tún lọ gbé. Ẹni tí ara ń kan lọ́wọ́ tẹ́ ẹ tún lọ kàn níkò. Òun ló ṣe jẹ́ pé kí ẹ jẹ́ ká fi yẹn sílẹ̀ di ọ̀sẹ̀ tó ń bọ̀, nítorí pé tọ̀sẹ̀ tó ń bọ̀ yẹn ó máa kún fọ́fọ́fọ́. Àwórì ló l'Èkó, àwọn ọ̀dẹ́jọ àwọn náà ní, àwọn ọ̀dẹ̀ ní cousin tèmi, onírú oníkìní kan olùmẹ̀gbọ́n olùgbàgbàgbà Elégùṣì. They are my family by blue blood, royal blood of Ògúnfúnminírè láti Ilé-Ifẹ̀. Kì í ṣe gbárí o, kì í ṣe gbárí àwọn ní ìmọ̀rọ̀gùn, àwọn ní ìgbàkọ, àwọn onígbà ìgbà tó ń fò, kì í ṣe tìyẹn. Ṣé àwọn pé mo máa ń sọ mo ní àjọrìn àmórí olówó, mi sọ́ra tèmi nù ní kí n bá lè ríra mi he. Àsìkò tó mo wá darí sílé ilé Ọlọ́fin, ilé bàbá mi lọ́mọ Ọlọ́fin Àṣọlẹ̀ṣà. Ọmọ irinwó ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́ báwo rí òkú ló kéré báyìí bí kùtùkùtẹ tó bá ti ní nǹkan àgbà lọ́wọ́. Kẹwù ló ń jẹ́ bẹ́ẹ̀. Èmi ló sọ Àkẹ́sàn lérí ọmọ agbẹ̀bí òmùwé, ọmọ agbẹ̀bí ayé tó tún gbẹ̀bí ọ̀run. Ìrìn màmí Àkẹ́sàn máa gbé wá fún yín nígbà tí àsìkò bá tó, ṣùgbọ́n lọ́sẹ̀ tó ń bọ̀ ohun tó ṣẹlẹ̀ sí bàbá Ọlọ́fin Ògúnfúnminírè tí ó fi jẹ́ pé kí àwọn ọmọ màmá Àjàyí kí wọ́n sọ ohun tó jẹ́ tiwọn yìí, kí wọ́n sọnù for years till date. A máa bá sọ lọ́tẹ̀ tó ń bọ̀. Agbére wà dóde o. Baba
ọjà gbogbo Àwórì pátápátá. Bàbá wa Ọlọ́fin àti ìjọba àti ìjọba. Àwọn tí ń jọba nílẹ̀ Àwórì. Ní ìdílé jókòó. Àti ìjọba àti ìjọba. Àwọn tí ń jọba nílẹ̀ Àwórì ní tilẹ̀ tó kó. Níjọ́ Sátidé. Ọjọ́ kẹtàdínlógún. Oṣù kẹrin ọdún. 2004. Ìlú Jẹ́rí Ògbèrò. Àwọn bàbá bàtà bí ìṣiṣẹ́. Adébọ̀ Adé Adébọ̀ bí. Ọba Ọlọ́fin. Níjọ́ yẹn, ọba Èkó gbogbo wọn ló wá. Gbogbo wọn ló wá, gbogbo wọn ló wá. Olóyè Èkó gbogbo wọn ló wá. Gbogbo wọn ló wá, gbogbo wọn ló wá. Olóyè Èkó gbogbo wọn ló wá. Gbogbo wọn ló wá, gbogbo wọn ló wá. Olùlàdé Àbáyọ̀mí gbogbo wọn ló wá. Gbogbo wọn ló wá, gbogbo wọn ló wá. Ọba Ọ̀tà gbogbo wọn ló wá. Gbogbo wọn ló wá, gbogbo wọn ló wá. Ọba Ológbò gbogbo wọn ló wá. Gbogbo wọn ló wá. Good evening, Demisola. God bless you. Ọlámbẹ̀ gbogbo wọn ló wá. Gbogbo wọn ló wá, gbogbo wọn ló wá. Ọba Ojókòrò gbogbo wọn ló wá. Gbogbo wọn ló wá, gbogbo wọn ló wá. Ọba Arọ̀ gbogbo wọn ló wá. Gbogbo wọn ló wá. I should tell you more next week. Ọba Mùṣí gbogbo wọn ló wá. I will tell you more next week, my darling. Ọba Mùṣí gbogbo wọn ló wá. Gbogbo wọn ló wá, gbogbo wọn ló wá. Àwọn ọlọ́pàá ọ̀jẹ̀ àwọn ọlọ́ọ̀gbẹ́yìn gbogbo wọn ló fi jú. Níjọ́ yẹn Àwọn ọlọ́kọ̀ àjọ, àwọn náà bẹ́yìn gbogbo wọn ló pin tú. Ẹ jẹ́ ń jó. àwọn ẹbí bẹ́ńsì ni. Àwọn láti ìlú Ìkòdú wọn méré wá. Láti gbogbo àwọn ẹbí bẹ́ńsì ni. Àwọn láti ìlú Ìkòdú wọn méré wá. Àwọn bá wọn bá kábí ìṣiṣẹ́ yẹ. Adébọ̀wá dé Adébọ̀wé. Ọba Ọlọ́fin. Ẹni bá mọ̀ ni ẹni bá mọ̀ ni. Ẹni bá máa ní òun Òun ló mórí kì ẹni ó ti dájú. Ọmọ kẹsàn-án lẹ́rí. ọmọ ọlọ́kọ̀ tó níṣẹ́ rí. Ọmọ wájú ọlọ́kọ̀ tí so. Ẹ̀yin ọlọ́kọ̀ wá ṣe ìdìbà lẹ̀kẹ̀. Ògèdègèdè ọlọ́kọ̀ o. Ọkọ̀ yẹtẹyẹtẹ lójú omi. Ọmọ alápò dúdú mi níjọ́. Tí a mú ọnú ọkọ̀ tó sì ní ìfúnfún. Ọmọ àjà ńlá tòun òjé. Ọmọ nínú àkókò. Nígbà tètè Mi ò ní kóòtù àkẹsàn-án. kí n ṣe pé sọ́ra mi. Ẹ̀yin lọmọ pa wọ́n rọ́lá. Ọmọ pàwọ́ òrọ́ṣì. Ẹ̀yin lọmọ pa wọ́n Ébà rọ́lá. ọmọ pàwọ́ òrọ́ṣì. Ọmọ àgbòdè. Kábíyèsí ọmọlú ńlá. Ọba wa Ọlọ́fin. Ẹ̀yin èèyàn mi ó. A ò mẹ́ni tó máa ṣe. Àwọn ẹni tó máa ṣe o. Ẹ̀yin èèyàn mi. Àwọn ẹni tó máa ṣe. Àwọn ẹni tó máa ṣe. Láti sọ obìnrin bá lákùnrin ìlú ẹ̀ka wa gbé lóru nídìgbà. Ọba wa. Ẹ̀yin ẹgbẹ́ ògbóni o. Ọba wa gbé lóru. Ẹ̀yin ẹgbẹ́ ìṣẹ̀ṣe. Ọba wa gbé lóru nídìgbà. Ọba wa. Ẹgbẹ́ ọmọlèrè. Ọba wa gbé lóru nídìgbà. Ọba wa. Ẹgbẹ́ ẹ̀mí lójú. Ọba wa gbé lóru nídìgbà. Ọba wa. Òṣùpá ògbé méjì o. Ọba wa gbé lóru nídìgbà. Ọba wa. Ẹgbẹ́ ọ̀làǹrẹ̀wájú. Ọba wa gbé lóru nídìgbà. Ọba wa. Ẹ̀yin ẹgbẹ́ sójà o. Ọba wa gbé lóru nídìgbà. Ọba wa. Ọba mi lẹgbẹdẹ o nínú ọwọ́ lẹ́tì mi lẹ́gbọ́ba. Ẹlẹ́rìí fún mi pàdé kan bí o ọba òbí dọ̀tún. Ọba nílò sọ́wọ́ o. Ọba. Ọba nílò sọ́wọ́ o. Ọba. Ẹ bá mi fún fèrè. Fadé bọ̀ wálé o. Ọba. Omi lọ sọ́wọ́. Ọba òbí dọ̀tún. Ẹ tún gbé. Ọba òbí dọ̀tún. Ọba. Ẹ bá mi fún fèrè. Pàdé kan bí o. Omi lọ sọ́wọ́.
ìṣọ́bọ̀ wálé balógun gbogbo ìlú ìṣẹ́rí alẹ́ àti ajá àti o ẹ kú náwó ọjọ́ ẹ máa pa àṣẹ o àdìsá ìgè ààrẹ gbogbo ìṣẹ́rí ọlọ́fin ẹ kú náwó ọjọ́ àdìsá balógun kẹ́tù baálẹ̀ ẹ kú náwó ọjọ́ ẹ máa kú àṣẹ o múrítàlá babalọ́lá. Okay now. God bless you all. Thank you all very, very much. See you next Sunday, next Saturday. God bless you. Àwa náà rèé, àwa tá a dúró sẹpẹ́sẹpẹ́. Sound. All right. See you all. God bless you. Please join me. I'm going to do my birthday was on Tuesday, last Tuesday. I thank you all very much. You see that I've not showed my appreciation. I'm going to do my okpe on live on Sunday. My naming ceremony, not even okpe. Mo fẹ́ kóra mi jáde ní ọjọ́ Tuesday. It's going to be Ajayi'S okpe. Do join me. Shalom. Ìyàwó Olùṣọ́, ẹ ṣé ń join me. God bless you. You can watch the program later. It's very short, but very, very, it's tough, but it's a very, very short program, and I'm sure we all gain something from it. When you are angry, don't make a pronouncement. When you are angry, don't go against your children. When you are angry with the mother, don't pin it on the children. All right? God bless you. See you all on Tuesday evening or afternoon or morning. It depends on how the Spirit of Jehovah will lead me. Mo fẹ́ kóra mi jáde. Èmi yóò ṣọpẹ́. Mo ṣe máa ṣe ṣẹ̀wọ̀n pé wọ́n bí mi ní last week Tuesday. So mo wá fẹ́ ṣe Ajayi'S ṣọpẹ́. Màá fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọ̀dọ̀ Elédùmarè because
It's been a beautiful year. I must say, I cannot say that it's been a beautiful year. God bless you. Shalom.